A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ajìjàǹgbara fún ilẹ̀ Yorùbá Sunday Adéyẹmọ tí gbogbo ènìyàn mọ̀ sí Sunday Ìgbòho ti ń gbáradì láti padà sí orílẹ̀-èdè Nàìjíríà. Agbẹjọ́rò rẹ̀ Pẹ̀lúmi Ọlájẹ́ngbésì ló sọ eléyìí di mímọ̀. Ìgbòho sá kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà ní ọdún 2021 nígbà tí àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS wá ṣígun bá a ní ilé rẹ̀ ní ìlú Ìbàdàn. Ìgbésẹ̀ tí àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ fìdí ẹ̀ múlẹ̀ wípé ó fa ikú ẹni méjì àti fífi ọwọ́ ṣìkún òfin mú àwọn 13 mìíràn. Agbẹnusọ fún àjọ DSS Peter Afunaya sọ wípé àwọn lọ ṣígun bá Sunday lẹ́yìn tí wọ́n ta wọ́n lólobó wípé Ìgbòho ní ọ̀pọ̀lọpọ̀ ohun ìjà olóró ní ilé rẹ̀. Lẹ́yìn èyí ni wọ́n dọdẹ rẹ̀ tí wọ́n sì rá a mú ní ìlú Kútọnu, orílẹ̀-èdè Benin Republic nígbà tí ó ń gbìyànjú àti rìnrìn àjò lọ sí ilẹ̀ Jámánì. Nígbà tí ó ń bá akọ̀ròyìn sọ̀rọ̀ ní ọjọ́ Ẹtì ní ìlú Àbújá, Ọlájẹ́ngbésì ní ajìjàǹgbara fún ilẹ̀ Yorùbá tí ó ti gba òmìnira yóò padà sórílẹ̀-èdè láìpẹ́. Ó ní Ìgbòho wà ní àlàáfíà, ìgbáradì sì ti bẹ̀rẹ̀ fún ìgbàlejò rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard. Ìjọba àpapọ̀ ti parí ètò láti bẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ lórí àwọn ẹgbẹ́ Boko Haram tí iye wọn lọ bí 2,000 tí wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú lórí oríṣiríṣi ẹ̀sùn tó ní í ṣe pẹ̀lú jàgídíjàgan. Wọ́n sì ti gbé adájọ́ 8 dìde láti ṣe ìṣàkóso ẹjọ́ náà. Ìgbẹ́jọ́ náà yóò wáyé ní ìlú Kainji, ìpínlẹ̀ Niger, lábẹ́ ààbò tí ó péye tí àjọ àkànṣe aláàbò Operation Safe Corridor yóò ṣe àkóso rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn afẹ̀sùnkàn wọ̀nyí ni wọ́n ti wà ní àkàtà wọn. Ọ̀kan lára àwọn aláàbò àti òṣìṣẹ́ iléeṣẹ́ ẹ̀ka òṣìṣẹ́ ni ó fi ọ̀rọ̀ yìí tó akọ̀ròyìn létí wípé gbogbo ètò ló ti tò láti iléeṣẹ́ ẹ̀ka ìdájọ́ nígbà ìjọba ààrẹ àná Muhammadu Buhari, ṣùgbọ́n àwọn kùdìẹ̀kudiẹ kan ló fa ìfàsẹ́yìn fún ìgbésẹ̀ náà. A gbọ́ wípé iléeṣẹ́ ìjọba kọ ìwé sí iléeṣẹ́ ológun òfurufú kí wọ́n fi ọkọ̀ bàálù kó àwọn adájọ́ àti agbẹjọ́rò wọ̀nyí, ṣùgbọ́n wọn kò gbọ́ èsì. Èyí ló mú kí ìdíwọ́ wà fún ìgbẹ́jọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Bauchi ti fi ọwọ́ ṣìkún òfin mú Memunatu Sulaiman, ẹni ọdún 21, ìyàwó ilé, látàrí wípé wọ́n ní ó fi ọ̀bẹ gún ọkọ rẹ̀ pa ní Kọ́fà Dúmì ní ìpínlẹ̀ Bauchi. Agbẹnusọ àṣẹ̀ṣẹ̀yàn fún ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ náà, Aminu Ahmed, ló sọ eléyìí nínú àtẹ̀jáde tí ó tẹ àwọn akọ̀ròyìn lọ́wọ́ lánàá. Ó ní ìyàwó ilé náà gún ọkọ rẹ̀ lẹ́yìn èdè-àìyedè tí ó wáyé láàrin wọn. Ahmed tẹ̀síwájú wípé ikọ̀ ọlọ́pàá yára dé ibi ìṣẹ̀lẹ̀ náà lẹ́yìn tí àwọn gba ìpè, wọ́n sì kó ọkọ àti ìyàwó lọ sí ilé ìwòsàn ẹ̀kọ́ṣẹ́mọṣẹ́ ti Abubakar Tafawa Balewa fún ìtọ́jú. Lẹ́yìn èyí ni àwọn dókítà fìdí ẹ̀ múlẹ̀ wípé ọkọ ti jọ́lọ́run nípè látàrí egbò igbá àyà rẹ̀, ṣùgbọ́n afẹ̀sùnkàn kàn ní egbò kékeré níbi ikùn rẹ̀ ni. Nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò ni afẹ̀sùnkàn ti jẹ́wọ́ wípé lóòótọ́ ni òun gún ọkọ òun. Ahmed ṣe àfikún wípé kọmíṣánná ọlọ́pàá Arwa Muhammad ti pàṣẹ kí wọ́n darí ẹ̀sùn náà lọ sí ẹ̀ka ìṣèwádìí ìwà ọ̀daràn fún ìwádìí láti mọ ohun tí ó ṣe okùnfà ikú ọkọ Memunatu. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Ìbẹ̀rùbojo ti gba ọkàn àwọn olùgbé agbègbè omi ní ẹkùn gúúsù látàrí wípé ìjọba kò bá wọn káràmásìkì gbígbégi dínà ìṣẹ̀lẹ̀ ìjàmbá ẹ̀kún omi tí ó ṣeé ṣe kí ó wáyé nínú ọdún yìí. Àjọ alámòjútó ọ̀rọ̀ òjò the Nigerian Meteorological Agency NIMET ṣe ìkìlọ̀ ní oṣù kínní wípé ìpínlẹ̀ 14 yóò ní ìdojúkọ ẹ̀kún omi, nítorí náà kí àwọn ìjọba gbáradì láti gbégi dínà ìṣẹ̀lẹ̀ yìí kí ó má bàa fa ìjàmbá. Bákan náà ni àjọ alámòjútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì NEMA náà fi ìkìlọ̀ ránṣẹ́ wípé 100 nínú ìdá 100 80% agbègbè ìjọba ìbílẹ̀
ṣeé ṣe kí ó fi ara kááṣá ẹ̀kún omíyalé. Adarí àgbà àjọ NEMA Mustapha Ahmed yànnàná iye agbègbè tí ó ṣeé ṣe kí ó fi ara kááṣá láti ìpele kan sí òmíràn nínú àkọọ́lẹ̀ wọn fún ọdún 2023. Ó ní ìpínlẹ̀ Bayelsa, Delta, Èkó àti Rivers ní ìdíwọ̀n wọn ga jùlọ nínú àwọn tí yóò fi ara kááṣá látàrí wípé omi òkun yóò kún kọjá ìlà, pẹ̀lú ìjì tí ó ṣeé ṣe kí ó ní ipa lára ohun ọ̀gbìn, ìgbé ayé ọmọ ènìyàn àti ìrìnnà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Fún àìmọye ọdún ni àwọn ògbóǹtarìgì òṣèré tí ń wá sí gbangba wálíà wá bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́ owó láti fi ṣe àmójútó ìlera wọn, ìtọ́jú ẹbí wọn pẹ̀lú àwọn ojúṣe mìíràn. Láìpẹ́ yìí ni lára àwọn wọ̀nyí tún bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́ ilé àti ọkọ̀. Ọ̀pọ̀ nínú wọn ni ó rí àǹfààní ilé, ọkọ̀ àti owó. Lára àwọn tí ó jẹ ìgbáládùn àǹfààní yìí láti rí Margaret Ọláyínká tí gbogbo ènìyàn mọ̀ sí Ìyá Gbọ̀ǹkà. Láìpẹ́ yìí ni wọ́n ṣe àfihàn fọ́nrán kan níbi tí ó ti ń bẹ àwọn olólùfẹ́ rẹ̀ fún ìrànlọ́wọ́. Nínú oṣù karùn-ún ni fọ́nrán yìí tàn káàkiri orí ẹ̀rọ ayélujára. Ìyá ẹni ọdún 64 náà fìdí ẹ̀ múlẹ̀ wípé pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ọdún tí òun ti ń ṣeré orí ìtàgé, agbára òun kò ká àti ra ọkọ̀. Ó wá bẹ àwọn olólùfẹ́ rẹ̀ láti ṣe ayẹyẹ òun nígbà tí òun ṣì wà láyé nípa ríra ọkọ̀ fún òun, kí wọ́n sì bá òun parí ilé tí ó wà ní ìlú Òṣogbo, ìpínlẹ̀ Ọ̀ṣun. Ní ọjọ́ kẹjọ oṣù keje ni ẹlẹ́yinjú àánú kan tí í ṣe alága àti olùdásílẹ̀ Alexis Promotion, Ọmọbọ́láńlé Ọlátiṣe, mú èròǹgbà Ìyá Gbọ̀ǹkà ṣẹ nígbà tí ó gbé ọkọ̀ bọ̀gìnì fún un. Fún mímọ rírì oore yìí, Ìyá Gbọ̀ǹkà ṣàdúrà fún un. Ó wá ṣèlérí láti kọ́ ọkọ̀ wíwà kí ó sì máa wà á lọ sí ibi eré ṣíṣe. Bákan náà ni ìyá àgbàlagbà yìí rí owó tí iye rẹ̀ lé ní mílíọ̀nù 4 náírà láti fi parí ilé rẹ̀ lẹ́yìn tí àlùfáà Àgbàlá Gabriel lọ sí orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ rẹ̀ pẹ̀lú àgbékalẹ̀ ìkówójọ fún Ìyá Gbọ̀ǹkà. Ìyá Gbọ̀ǹkà dúpẹ́ lọ́wọ́ àwọn olólùfẹ́ rẹ̀. Ó ní àwọn ní igi lẹ́yìn ọgbà òun, kò sì ní í sú wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.